Orúkọ mi ni Ambassador Dr. Yeyelara FASHOLA tí mo jẹ́ oyè Iyalaje Okeluse lénìí l'Ondo State. Orúkọ mi ni Ọba OLOYEDE Akínyàrí second the Arujale-Ojima of Okeluse. Ní ìlú Okeluse, ìdílé kan ló máa jọba ní ìlú Okeluse, ìdílé Ojima. Oṣolonga, ọba ìṣẹ́.
àgbàdéwé àjẹ́ olókun àṣewédà ògúngúlù sọ títẹ̀rù tọmọ fojoojúmọ́ wá kiri àgèdè ìwà jẹ́ńjẹ́ ló ti fẹ́ tó fi ń jókòó tì ní àjẹ́ dákun wá bá mi gbé kó má ṣe kúrò lọ́dọ̀ èmi àjẹ́ 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 o kílé mi ṣe bùgbé o àjẹ́ 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 o kílé mi ṣe bùgbé o àjẹ́ 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 olókun o kílé mi ṣe bùgbé o àjẹ́ 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 o kílé mi ṣe bùgbé o àjẹ́ 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 olókun o kílé mi ṣe bùgbé o. Oyè tí wọ́n fi mí jẹ lénìí ó dùnnú mi púpọ̀ nítorí pé tẹ́ bá wò náà èmi gẹ́gẹ́ bí yèyé olókun ajékẹ̀ ọmọ olókun ni so ilé la wà ọmọ olókun ni ajé jẹ́ so kò jẹun tí ó jẹ́ àjòjì sí mi inú mi dùn lọ́pọ̀lọpọ̀. ADEYOBA, the other sister to the youngest Kabiyesi. Nǹkan tí mo lè sọ nípa Yèyé FASHOLA yìí, ó jẹ́ èèyàn tó yẹ pé ó wù ú láti ṣe nǹkan sílùú. She's kind of person that she's ready to work. You know, she's a nice and generous person. She serves as a role model. So when I'm older, I wish to be like her. Kémi náà jẹ́ èèyàn tó máa lè ṣe nǹkan sílùú. I'm really happy. Inú mi dùn pé wọ́n ti wá sílùú wa. Tán yẹ wá that she accepted the chieftaincy title. And I pray God will help her. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ fún wọn, ṣá fún wọn lọ́gbọ́n àti òye. And help her to be able to do more than this. Not just in Okeluse, in other community and all. Yèyé FASHOLA jẹ́ èèyàn tó gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó súnmọ́ òrìṣà ajé. So ìdí èyí mo fi wọ́n joyè l'Okeluse so that wọ́n lè develop Okeluse pẹ̀lú ajé. Wọ́n lè gbé ajé festival wá sí Okeluse. Wọ́n bẹ̀rẹ̀ wọ́n máa ṣe ajé festival á dẹ̀ help àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ Okeluse. Ojima Arujale ti ìlú Okeluse báàmí Akínyàlé sẹ́nà wọ́n ní òní ní ọjọ́ òbí Kábíyèsí pé àṣẹ ọjọ́ òbí fún Kábíyèsí lónìí tí a sì gbé àkàrà ìlú. Orúkọ mi ni ADEYOBA Tinúadé Babalọ́lá Adéjùìgbé Adélé one of Ìgbòròpá Àkókò Ondo State, and ọjọ́ tèmi àwa láti wá celebrate pẹ̀lú ìyá wa Yèyé Ambassador Lara FASHOLA fún oyè tí wọ́n jẹ lẹ́nu.
as the first Iyalaje of Okeluse Kingdom, and it's such a beautiful day. Iyejeni to koyomora, and she's very hardworking. She's such a good role model for young people, and I'm so glad to have met her. She's such a wonderful person, and I know that this definitely is a feat for her, but I'm sure that this is definitely the starting point of her greatness. Bàbá wa náà, bàbá wa Ojima Okeluse, ọmọdé ni wọ́n ṣùgbọ́n wọ́n kún fún ọgbọ́n. Òun yẹ kí wọ́n lè wò láti fi Yeyelara FASHOLA joyè nítorí pé ọjọ́ ìní jọjọ́ tó rẹwà gidi. Inú wa dẹ̀ dùn láti wà níbí lẹ́nu. Àwa ń gbà ládùúrà fún ìlú Okeluse wípé òkè òkè ni ìlú yìí á máa lọ o. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀dùn ọkàn Kábíyèsí àti Yèyé fúnra wọn, Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ o. Àwa ń gbà ládùúrà fún Yèyé pé oyè á mọ́rí o. Prince Adéfẹ́mi Ọlọ́runfẹ́mi Babátúndé láti ìlú Ìkàrẹ́ Àkókó. Mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọba Ọwálé ti Ìkàrẹ́ Àkókó, ṣùgbọ́n torí irú iṣẹ́ tí mo fẹ́ràn sí, òun ni wọ́n fi fún mi jẹ́ Chief of Staff fún Kabiyesi Okeluse. Yeyelara gẹ́gẹ́ bí obìnrin, wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ajé, torí kò sí ibi tí wọ́n ti rí Yeyelara, ibi tí owó máa ń wà ní, ibi tí ìtẹ̀síwájú máa ń wà. Òun la ṣe reach out tí wọ́n pé Yèyé o, afẹ́kẹ́ wá ṣe Iyalaje àkọ́kọ́ ní history ìlú Okeluse, kò tí sí Iyalaje. Àwọn ni first Iyalaje tá a ní nílùú yẹn. La ṣe wá right out sí wọn pé o Yeyelara o, afẹ́kẹ́ wá ṣe Iyalaje fún ìlú wa. Àdúrà tí mo ní fún Yeyelara, bọ́n ṣe ti jẹ́ Iyalaje wa, ajé a máa wá o sí ìlú, ìtẹ̀síwájú rere a máa wá sí ìlú, ìbáṣepọ̀ wa èṣù ní dàrú. Bí àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá tèmi nìkan ṣoṣo, Ọọ̀ni Ọlọ́fin Àdìmúlà Àrólé Oòduà, Ọọ̀ni Ìrìṣà Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí bàbá mi pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá wọn, nítorí pé gbogbo àná máa ń dúró tì mí ní àjọyọ̀ tá à ń ṣe lénìí. Ó ṣe jẹ́ wípé bàbá ò lè wá, àwọn náà ń ṣègbéyàwó lénìí, wọ́n fi èèyàn ránṣẹ́, wọ́n fi ọ̀pá ránṣẹ́ tó jẹ́ bí ẹni wípé àwọn fúnra wọn pàápàá wọ́n wà pẹ̀lú wa nínú ẹ̀mí àti nínú ara. Mo dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n kú ojoojúmọ́ mi o. Àwọn náà arájé jẹ, wọ́n arájé mu, wọ́n arájé pè ránṣẹ́. Ohun tí wọ́n máa retí báyìí ni wípé kí ajé bẹ̀rẹ̀ sí ní gbogbo àjẹ́, kí ajé kó wọ̀lú, kí ìgbéga kó wọ̀lú, kí ọmọdé àti àgbà, ọkùnrin obìnrin kán bẹ̀rẹ̀ sí ní rájé jẹ, kán bẹ̀rẹ̀ sí ní rájé mu. Àti pàápàá mo fẹ́ wípé ká máa ṣe ọdún ajé nílùú Okeluse lágbára Ọlọ́run, lágbára Elédùà, lágbára gbogbo gbarúmọ̀lẹ̀. Láti ọdún tó ń bọ̀, àfi ajé lélẹ̀ nílùú Okeluse, a dẹ̀ máa ṣe ọdún. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ní ọwọ́ àwọn gbogbo èèyàn tó wá sí ìvẹ́ǹtì èyí tá a ṣe, ayẹyẹ èyí tá a ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀, bẹ́ẹ̀ ṣe dúró tì mí, Olúwa dúró tì mí náà.